ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn kó wọlé? Ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn ta ni? Ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn kó wọlé? Ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn ta ni? Ó mà yá o, ó mà yá o, ẹyẹ tó lọ. Ìbà ló yágbé nílé aró, ìbà ló yàlùkò nílé osùn, ló yọ lékelèké nílé ẹfun, ó yọ dídẹrẹ́ nílé epo. Mo ṣèbà lónìí, ẹ jẹ́ kó yẹ mí kalẹ̀. Ó mà yá o, ó mà yá o, ẹyẹ tó lóhùn àwòkọ́. Mo júbà ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá, mo júbà ẹ̀yin ìyá mi Ọ̀pàkẹ́ Àlàkẹ́ arúgbó aṣọ má balẹ̀ ajíjẹran tí ò léegun, mo júbà ẹ̀yin bàbá, mo júbà ẹ̀yin màmá, mo júbà gbogbo ẹ̀yin tí ẹni ilé ayé bọ́mọdé bá júbà fágbà dandan ni kí bá ó ṣe. Ó wù mí o àṣà wa, ó wù mí o, ó wù mí sọ, ó wù mí o. Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́ o, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yìí pé lórí ìkànnì Daily African TV níbi tí a ti mú onírúurú tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá wá sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Daily African TV ibẹ̀ ni a ti ń dá gbẹgbẹ lúkẹ́. Ìyẹn má jẹ́ kí n wá gbàgbé láti sọ fún yín wípé ní Daily African a máa ń ka àwọn ìwé àkàgbádùn sí etí ìgbọ́ wa, oríṣiríṣi àwọn literature Yorùbá a máa ń ka sí etí ìgbọ́ wa. Ẹ̀dẹ̀ ti mọ̀ yìí pé ìwé tí a ń kà lọ́wọ́ òun ni Ògbójú Ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Bákan náà la máa ń lọ àwọn ibi àpèwáwò tí àwọn olóyìnbó ń pè ní tourist attraction. Bákan náà la máa ń ṣe onírúurú àwọn ọbẹ̀ tó jẹ́ ti ìran Yorùbá. Bí iṣẹ́ ò bá kúkú pẹ́ ẹnìkan ìpẹ́ṣẹ́, ṣùgbọ́n mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹni ń bẹ o, Adélẹ́yìn bá wọn ni, ẹ̀yọ̀ ló lè kó ọdọọdún máa ní. Ẹ jẹ́ kí wá sọ fún yín ẹ̀yin tí ẹ ti subscribe sórí YouTube wa yìí, ẹ bá wa subscribe síbẹ̀. Ìyẹn ní Daily African TV tàbí Ọmọlúkà Great TV ní YouTube. Bákan náà ní Facebook àkáǹtì wa, ẹ bá wa follow. Ìyẹn ní Daily African TV àti Ọmọlúkà Great TV. Bísọ̀ bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́, ẹ jẹ́ ká kán lọ agbámi ètò ó yá. Nígbà tí a dé ọ̀hún tí a wọ inú ilé òrìṣà náà tán, Ògòǹgò mú wa lọ sí àgbàlá ńlá kan nínú èyí tí onírúurú igi eléso ń bẹ níwájú wa gan. Bí a ti wọ inú àgbàlá náà ní ọ̀nà tóóró kan lọ́rán gbọ̀ndàn sí ilé kékeré kan tí ó wà lọ́gàngán tí ó jìnnà tó ìṣẹ́jú méjì sí wa. Ilé ẹranko náà ni èyí ni. Ẹranko tí à ń wí yìí a máa sọ̀rọ̀ bí ènìyàn. Bí a sì ti dé àgbàlá náà ni ọba ti ránṣẹ́ sí i pé òun wá mú ẹnìkan fún un pajẹ. Bí oníṣẹ́ sì ti ń jíṣẹ́ tán ni òun náà yọ nínú ilé rẹ̀. Nígbà tí gbogbo wa sì rí i ní ọ̀kánkán, olúkúlùkù sá lọ, ọba pàápàá sá pẹ̀lú gbogbo àwọn tí ó wà níbẹ̀. Ṣùgbọ́n kàkó dúró iwájú igi kan báyìí ló dúró sí. Nígbà tí ẹranko yìí sì rí i, ó fi òpópó ọ̀dọ̀ rẹ̀ ṣe ọ̀nà. Bí ó ti kù díẹ̀ kí ó dé ọ̀dọ̀ rẹ̀, ẹranko náà fò pẹ̀lú agbára láti fi ìwo rẹ̀ gún pa. Ṣùgbọ́n kàkó bẹ̀rẹ̀ lákòókò náà, ẹranko náà sì kan ìwo rẹ̀ mọ́ igi. Ó wọlé ṣinṣin. Nígbà tí kàkó rí èyí, inú rẹ̀ dùn. Dípò tí ìbá bẹ̀rẹ̀ sí ní ṣá ẹranko náà lọ́gbẹ́, ó gbé òkúta ńlá kan, ó bẹ̀rẹ̀ sí ní gbá a ní orí mọ́ igi kí ìwo rẹ̀ bá lè túbọ̀ wọlé dáadáa. Lẹ́yìn èyí ni ó fa kùmọ̀ rẹ̀ yọ, ó sì lu ẹranko náà ní kùmọ̀ pa. Bẹ́ẹ̀ náà ni ó pa ẹranko búburú yìí. Ṣùgbọ́n ó sì jáde nínú igbó òrìṣà náà. Ẹ̀rù bà àti ènìyàn àti ẹranko. Ògòǹgò sì kan sára sí i. Iṣẹ́ ìkíní parí náà, ṣùgbọ́n ó kù èkejì. Ọba àwọn ẹyẹ yìí pe ìmọ́dòye, ó sì wí fún un kí ó sọ fún wa pé òun fẹ́ kí ẹnìkan nínú wa múra àti bá àwọn iwin ilẹ̀ jà. Àwọn iwin wọ̀nyí a máa gbé inú ilẹ̀, wọn kò sì ga ju ẹsẹ̀ bàtà kọ̀ọ̀kan lọ. Olúkúlùkù wọn a máa mú pàṣán kéékèèké kan lọ́wọ́, wọ́n sì pọ̀ jọjọ.
ìmọ́dòye fẹ́rẹ̀ máì tí ì sọ lẹ́nu tán nígbà tí kàkó bọ́ sí òde tí ó tún wí pé òun ni yóò lọ bá wọn jà ṣùgbọ́n gbogbo wa kọ̀ kí ó lọ ó fi dandan lé ibi tí ó sì ti ń ṣe àríyànjiyàn náà ni obìnrin ọ̀rẹ́ wa ní dé ìrànlọ́wọ́ tí ó yọ sí mi nínú àtìmọ́lé àgbákò ó gbé àpò kan báyìí lọ́wọ́ ó sì wí fún wa kí a jẹ́ kí kàkó lọ a sì gbà sí i lẹ́nu kí kàkó tó lọ obìnrin yìí gbé àpò apá rẹ̀ fún un ó sì wí fún un pé bí àwọn iwin náà bá ti dé kí ó yára bu yanrìn tí ń bẹ nínú àpò náà kí ó dà lù wọ́n àti pé bí ó bá ti ṣe bẹ́ẹ̀ ní ojú gbogbo wọn yóò fọ́ tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí ní pa ara wọn ó láàyè wa pẹ̀lú pé iyanrìn náà jẹ́ iyanrìn tí ń bẹ ní etí ìsálú ọ̀run tí ẹlẹ́dàá ṣe pàtàkì fún àti máa bu ìfọ́jú lu àwọn ẹni tí ó bá ń dí ẹnìkejì wọn lọ́wọ́ nípa ohun rere obìnrin yìí sọ fún kàkó kí ó má mú kùmọ̀ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n òun kọ̀ gbogbo wa wí fún un ṣùgbọ́n kò gbọ́ ó ní ìkarahun ìgbín kì í ya ìgbín ibi tí mo bá ń lọ tèmi ti kùmọ̀ mi ní ń lọ ní ìgbà tí àkókò sì ń lọ ìmọ́dòye pa wá lẹ́nu mọ́ pé kí a fi sílẹ̀ tí òun ti kùmọ̀ rẹ̀ ìmọ́dòye sì wí fún ọba pé ó ti ṣetán ó ya ògòǹgò lẹ́nu láti rí i pé kàkó ni ó tún yàn ó sì ní èrò pẹ̀lú pé inú ìjà eléyìí ni yóò kú sí ó mú kàkó ó di ẹ̀yìn odi ìlú náà gbogbo wa sì tẹ̀lé wọn nígbà tí a jáde ní ẹ̀yìn odi ìlú tán tí a rìn díẹ̀ nínú igbó a já sí ibi tí ó tẹ́jú pẹrẹsẹ kan báyìí ilẹ̀ ibẹ̀ kún fún yanrìn kò sì sí ewéko kan rárá ní òró ibẹ̀ ó tó máìlì kan ní ìbú rẹ̀ ó tó máìlì kan nígbà tí a dé ibẹ̀ ògòǹgò dúró ó mú màlúù kan ó pa á láti fi rúbọ sí àwọn iwin ilẹ̀ wọn nì ìmọ́dòye náà sì yára mú ẹyẹlé pẹ̀lú àdàbà kan ó pa wọ́n ó fi wọ́n rúbọ ó wí pé yíyẹ ní yẹ ẹyẹlé dídẹ̀ ní dẹ àdàbà lọ́rùn yíyẹ ni kí ó yẹ kàkó lónìí dandan bí ìmọ́dòye ti ń parí ìrúbọ tirẹ̀ tán ni ògòǹgò mú omi tí ó dà síwájú tí ó sì bẹ̀rẹ̀ sí ní ọfọ̀ yìí pè nígbà tí ó pẹ́ tí ó ti ń pe ọfọ̀ yìí ní awo iwájú wa tí àwọn iwin ń bọ̀ bí èṣù ẹ̀rù bà mí kàkó múra ó lọ pàdé wọn nígbà tí àwọn náà sì rí i wọ́n túbọ̀ múra wọ́n sáré bọ̀ lọ́dọ̀ rẹ̀ láìpẹ́ wọ́n kàn án lára bí ìgbà tí ogúnlọ́gọ̀ àwọn èésú bá kan oko àgbàdo kéékèèké wọ́n sì bò ó bí ìgbà tí ẹgbẹ̀rún àwọn èèrà bá bo ẹ̀rùn oúnjẹ kàkó ti gbàgbé ohun tí òun ìbá ṣe ó fa kùmọ̀ rẹ̀ yọ ó bẹ̀rẹ̀ sí ní lu àwọn iwin ó pa bí 50 nínú wọn ṣùgbọ́n kí ni 50 já mọ́ lára bí ọ̀kẹ́ àìmọye gbogbo wọn bò ó síkansìkan èyí tí ó ń gùn lára ń gùn lára èyí tí ó ń gé jẹ ń gé jẹ èyí tí ó ń lù ń lù ú èyí tí ó ń já lẹ́ẹ̀kan ń já lẹ́ẹ̀kan ìrora ńlá ni ó jẹ́ fún kàkó nígbà tí ó sì pẹ́ tí wọ́n bò ó tó bẹ́ẹ̀ tí a kò fi rí ara rẹ̀ lóde mọ́ ìrànlọ́wọ́ wí fún olóhùn iyọ̀ kí ó bẹ̀rẹ̀ sí ní lu ìlú rẹ̀ sì kí ó sì wí fún un kí ó lu ìlù náà kí ó sì máa kọrin kí ó rán kàkó létí ohun tí àwọn sọ fún un kí ó ṣe olóhùn iyọ̀ bá bẹ̀rẹ̀ mú orin bí ó ti ń lu ìlù rẹ̀ tí ó sì ń kọrin ni iná bẹ̀rẹ̀ sí ní jó tí èéfín sì gba gbogbo ibi tí a wà àti àwa ni o àti ọba ni o àti àwọn iwin wọ̀nyí ni o olúkúlùkù fi ti ìjà sílẹ̀ gbogbo wa ń jó ibi tí a sì ti ń jó yìí ni kàkó ti gbọ́ ọ̀rọ̀ tí olóhùn iyọ̀ ń sọ wéré ó buyanrìn láti inú àgbo rẹ̀ ó dàálù àwọn iwin náà ojú gbogbo wọn sì fọ́ lẹ́yìn èyí ni ìrànlọ́wọ́ sọ fún ẹni tí ń lu ìlù kí ó dáwọ́ dúró òun sì ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn iwin náà sì bẹ̀rẹ̀ sí ní lu ara wọn títí wọ́n fi pa ara wọn tán tí ó kù ẹnìkan ṣoṣo kàkó sì fi kùmọ̀ rẹ̀ lu ẹnìkan náà pa bẹ́ẹ̀ ni ó parí iṣẹ́ kejì tí ògòǹgò bàbá ẹyẹ fún wa kí a tó kúrò ní ibẹ̀ ọba àwọn ẹyẹ wọ̀nyí sọ fún wa kí a má ì tí ì lọ kí a kúkú parí iṣẹ́ kẹta ó wí fún wa pé ẹnìkan wà orúkọ rẹ̀ a máa jẹ́ wèrè ọ̀run ọkùnrin yìí burú tó bẹ́ẹ̀ tí ẹlẹ́dàá fi lé e jáde láti ọ̀run tí ó sì fi mú un wá sí ìlú àwọn ẹyẹ ó wí pé bóyá ibi tí ó bá ti ń gbọ́ ohùn dídùn àwọn ẹyẹ ọkàn rẹ̀ lè rọ̀ kí ó fi ìwà jàgídíjàgan sílẹ̀ ṣùgbọ́n dípò kí àwọn ẹyẹ máa kọrin sí ọkàn wèrè ọ̀run kí ó lè máa rọ̀ ohùn líle ni wọ́n máa ń fi fún un ṣe bí wọ́n bá ti ń fẹ́ pa ẹnìkan wọ́n á pe wèrè ọ̀run láti ilé rẹ̀ nínú ihò wá wọ́n á sì fi olúwa rẹ̀ fún un
wéré òun á sì pa olúwa rẹ̀ jẹ. ìbáà ṣe ènìyàn, ìbáà ṣe ẹranko, ìbáà ṣe ẹyẹ, ìbáà ṣe iwin, ilé ọkùnrin burúkú náà kò jìnnà sí ibi tí a wà yìí. nígbà tí kàkó sì tún ti sọ pé òun ń fẹ́ jà díẹ̀ sí i, a fi sílẹ̀ kí ó pa itú ọwọ́ rẹ̀. nígbà tí àwa àti ògòǹgò sì dé ibi ilé ọkùnrin náà, tí ògòǹgò ké sí i, tí ọkùnrin yìí sì ń bọ̀, gbogbo ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní mì, àpárá sì bẹ̀rẹ̀ sí ní sán, ekuru sì bẹ̀rẹ̀ sí ní kù sí ojú ọ̀run. ìdí wa di omi nítorí ẹ̀rù, díẹ̀ ló sì kù kí n yàgbẹ́ sí ṣòkòtò. nígbà tí ó ṣe tí òun náà yọ lọ́kànkán, ojú rẹ̀ dàbí ẹyin iná, èémí imú rẹ̀ sì dàbí ooru omi tí ó gbóná girigiri. ó ń bọ̀ lọ́dọ̀ wa, kàkó náà sì ń tọ̀ ọ́ lọ. nígbà tí ó ṣe, wọ́n pàdé, wọ́n sì bẹ̀rẹ̀ mú ìjà. èrò tirẹ̀ ni pé kí òun fa kàkó ya ní ìwọ̀n ìṣẹ́jú kan, ṣùgbọ́n ọ̀ràn kò rí bí òun ti rò ó. kàkó pàápàá ń pèrò àti fa òun náà ya. wọ́n jà títí eruku fi kù sí ojú ọ̀run, tó bẹ́ẹ̀ tí a kò rí àwọn méjèèjì dáadáa mọ́. ìjà ọjọ́ náà kò ṣeé sọ nítorí àkókò ń lọ. nígbà tí ó pẹ́ tí inú bí wèrè ọ̀run, ẹni tí kò tí ì bá irú ènìyàn bíi kàkó jà rí, ó tu itọ́ sí ọwọ́ rẹ̀. nígbà tí ó pe ọfọ̀ sí i, tí ó fi itọ́ náà ra orí, gbogbo ara rẹ̀ gbiná tó bẹ́ẹ̀ tí kàkó fi sá sẹ́yìn nítorí kò ṣeé dìmú mọ́. eléyìí bí elégbèdè ọdẹ nínú, òun àti àràmàǹdà ọkùnrin sì pa gúrú sí ọkùnrin náà, wọ́n ń bá a jà. ṣùgbọ́n nígbà tí ó ṣe, ara elégbèdè ọdẹ pàápàá kò gbà á, òun náà sì sá sẹ́yìn. àràmàǹdà ọkùnrin kò tilẹ̀ mọ̀ nǹkan kan nítorí ìwà ìṣẹ̀dá tirẹ̀ yàtọ̀. bí ó ti ń jà tó ní, òtútù ń pa á ni. nígbà tí ó pẹ́, iná yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò tilẹ̀ rí ẹnikẹ́ni nínú wọn mọ́. iná bo gbogbo wọn, ó jó tó wákàtí méjì kí ó tó kú. nígbà tí iná náà sì kú, òkú wèrè ọ̀run ni a bá. àràmàǹdà ọkùnrin sì jókòó lé e lórí, ó bú sẹ́rìn, ó sì wí pé, mo ti pa á, ẹ wá wò ó, n kò tilẹ̀ mọ̀ pé mo jà rárá, àfi òtútù díẹ̀ tí ó pa mí. báyìí ni a parí iṣẹ́ mẹ́ta tí àwọn ẹyẹ fi fún wa láti ọwọ́ ògòǹgò bàbá ẹyẹ. lẹ́yìn tí a parí àwọn iṣẹ́ náà tán, ọba pè wá láti jẹun, ó sì ṣe àsè ńlá fún wa. olúkúlùkù wa jẹ, ayó. kàkó jẹ tó ti ẹni 6, ó sì mú tó akèǹgbè ọtí kan. ṣùgbọ́n nígbà tí ó mu ọtí yó tán, ó súnmọ́ ọba, ó fi ọwọ́ gbá a lórí, ó wí pé, orí rẹ̀ yìí mà dán o. ìwà rẹ̀ yìí bí àwọn ẹyẹ nínú, wọ́n sì bá wa fi ìjà pa ẹ́ ta. nígbà tí ó pẹ́ tí mo wòye pé ọwọ́ wọn ń le ju tiwa, tí gbogbo wọn sì pọ̀ jù wá lọ, mo mú ọ̀kan nínú àwọn atare tí egbére ní fún mi ní ìjèlò, mo là á. nígbà tí mo sì kó ẹyọ inú rẹ̀ jáde, mo fi ọ̀kọ̀ọ̀kan fún àwọn ẹlẹgbẹ́ mi, èmi náà sì gbé ọ̀kan mi. wéré tí atare wọ̀nyí ti dé inú wa ni ìyẹ́ bẹ̀rẹ̀ sí ní hù lápá wa, a bá bẹ̀rẹ̀ sí ní fò sí ojú ọ̀run kí a bá máa sá lọ. ṣùgbọ́n àwọn ẹyẹ náà fò tì wá, ìjà ńlá sì ṣẹlẹ̀ lójú ọ̀run. ìjà náà pọ̀ gidigidi. ibẹ̀ ni wọ́n sì ti pa jàǹdùkú àbúrò kàkó àti ojúrí àbúrò ìmọ́dòye. ní ìkẹyìn, a ṣáà borí àwọn ẹyẹ, a sì kọ orí sí ọ̀nà òkè láńgbòdo, à ń fò lọ. nígbà tí a fò díẹ̀, kàkó dámọ̀ràn pé ó yẹ kí a máa fi ẹsẹ̀ rìn lọ nítorí pé fífò tí à ń fò ní òkè ó dàbí ẹni wípé ńṣe ni à ń ṣe ojo. gbogbo wa gbà bẹ́ẹ̀. nígbà tí mo sì fún wọn ní atare mìíràn láti inú àpò mi, tí èmi àti àwọn sì jẹ́, ìyá apá olúkúlùkù wa wọlé, a sì bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ wa rìn lọ. láìpẹ́, a dé ìlú àwọn ẹranko, ojú wa sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n n kò ní lè sọ wọ́n nísinsìnyí. mo lè fi etí yín bà á ṣááyí pé ibẹ̀ ni eyín mi ti ká. ọ̀gán eyín mi láti ọjọ́ náà ni n kò ti rí eyín jẹun dáadáa mọ́, mo di onífèrèsé lẹ́nu. lẹ́yìn tí a kúrò ní ìlú àwọn ẹranko, a kọjá odò aró, a sì kọjá odò ẹ̀jẹ̀. a dé ìlú àwọn ọkùnrin tí wọ́n ní apá 12, a sì kọjá lọ́dọ̀ àwọn àgànnìgàn obìnrin 7 nì tí wọ́n máa ń sọkún títí ọjọ́ ayé wọn. ṣùgbọ́n mélòó ni kí n sọ, mélòó ni kí n rò, mélòó ni kí n wí nípa àwọn ohun tí ojú wa rí ní ibi tí mo kà sílẹ̀ wọn ni. wọ́n pọ̀ ju ohun kíkà lọ. dídákẹ́ ló yá.
nígbà tí ó pẹ́ díẹ̀ tí a gun òkè kan báyìí dé orí ni à ń wo àgbákò ń bọ̀ níwájú wa tí ó ń gun òkè náà bọ̀ lọ́dọ̀ wa ní òdì kejì. Bí mo sì ti rí i mo ké pé agbé, nígbà tí àwọn èrò òkè láńgbòdo wọ̀nyí sì bi mí ìdí rẹ̀ tí mo fi ké bẹ́ẹ̀ tí mo sì sọ fún wọn. Inú bí Kàkó àti àwọn akọni yòókù, kí ó sì tó dé ọ̀dọ̀ wa ẹ̀fọ́ ìyẹ́ ta ọfà sí i, ọfà rẹ̀ sì bà á ṣùgbọ́n kò wọlé sí i lára. Ó sì tún ta ìkejì, bákan náà ó ta ìkẹta, kò sí ìyípadà. Báyìí ni ó ṣe tí ó ta ọfà rẹ̀ méjèèje tí kò sì ran àgbákò. Ó múra, ó ń bọ̀ lọ́dọ̀ wa. Bí ó ti kù díẹ̀ kí ó dé ọ̀dọ̀ wa tí ẹ̀fọ́ ìyẹ́ sì rí i pé ó kọjú sí apá ọ̀dọ̀ òun, ó ta ọfà kẹjọ sí i. Ó ti gbàgbé pé òun kò gbọdọ̀ ta ju ọfà méje lọ. Eléyìí sì mú kí inú bí Ṣokotí ẹni tí í ṣe alágbẹ̀dẹ ọ̀run. Ó fún àgbákò ní agbára láti ìsálú ọ̀run wá. Òun sì dá gbogbo wa lójúrú. Nígbà tí ó pẹ́ díẹ̀ mo ké pe Ọlọ́run, ó sì gbọ́. Nígbà tí àgbákò ṣubú lulẹ̀, ó di ejò, ó lọ́mọ Kàkó lára, ó sì gbé Kàkó lulẹ̀. Àti ejò náà àti Kàkó sì bẹ̀rẹ̀ sí ní yí láti orí òkè lọ sí ìsàlẹ̀. Nígbà tí wọ́n yí dé ìsàlẹ̀ tán, àgbákò tún di iwin padà. Nígbà tí Kàkó sì fi gbogbo agbára rẹ̀ gbé e, ó dá a ní àdápa. Bẹ́ẹ̀ ni Kàkó pa àgbákò, a sì mú ọ̀nà wa pọ̀n, à ń lọ. Ó máa ma sing tó lè dàbí, tó lè dàbí, tó lè dàbí. Ó máa ma sing tó lè dàbí, tó lè dàbí èrè wa. Ó máa ma sing tó lè dàbí, tó lè dàbí, tó lè dàbí. Ó máa ma sing tó lè dàbí, tó lè dàbí èrè wa. Ẹ jẹ́ kí n máa fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń gbọ́ wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò. Ọmọlúkà lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí i. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò wa yìí, ẹ kàn sí nọ́mbà tí a fi sí ojú fọ́nrán yìí o, yẹn 07039848569 lẹ́ẹ̀kan sí 07039848569. Èyí tí ẹ bá fẹ́ polówó ọjà lọ́dọ̀ wa, ohunkóhun yòówù tí ẹ̀yin bá ń tà, ìbáà ṣe àwọn aṣọ ìgbàlódé tí ó jẹ́ ti ilẹ̀ Yorùbá, ìbáà jẹ́ àwọn oúnjẹ jíjẹ ni, ìbáà jẹ́ àwọn oògùn tàbí nkíhun yòówù tí ẹ bá ń tà, ẹ kàn sí wa ní Daily African TV tàbí Ọmọlúkà Great TV ká bá yín polówó ẹ̀. Àníri ju báyìí lọ, ẹ tún pàdé wa ní abala tó ń bọ̀. Àwọn alàgbà gbàgbà wọn gbé fálàgbà, alàgbà ló wá fàwọ̀ gbàgbà létí tí bá ṣe wá gbajúgbajà tó sì gbẹ̀yẹ ní gbangba. Yorùbá dùn gbọ́, Yorùbá dùn kà. Wọ́n ní wọ́n fẹ́ gbàṣà lọ́wọ́ aláṣà, kò lè ṣeé ṣe. Àtẹ̀dẹ̀ àtàṣà àwa la ní, kò séyìí tó lè dàbí tiwa ní gbogbo lẹ̀kílẹ̀.